Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́. Mo kí gbogbo wa according to the time. Ojú òní tí wàdúrà wá gbà. Bàbá mi, bàbá Bánjí Akíntóyè, mo kí yín. Olóyè Sunday Igboho, mo kí yín. Gbogbo àwọn agbẹ́tẹrù tí wọ́n bá yín ṣiṣẹ́, mo kí gbogbo wọn. Lágbára Ọlọ́run, gbogbo wa a ní jábọ́ lọ́wọ́ yín o. Èṣù ò ní gbẹ̀yìn náà lọ́wọ́ wa. Ojú ìgbàgbọ́ wà ní tí wàdúrà wá gbà. Mo kí yín láṣálẹ́ pé àkúṣẹ́ ìlú. Gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà a ní tẹnugbó bí ọwọ́ o. Àṣeyọrí lágbára Ọlọ́run. Ọlọ́run aláṣeyọrí á darapọ̀ mọ́ gbogbo wa. Ní agbára Ọlọ́run, a máa ṣe àṣeyọrí. Ilẹ̀ Yorùbá yìí, Ọlọ́run máa gbà fún wa láyọ̀ àti àlàáfíà kí gbogbo wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ò pọ̀. Ìbéèrè ni o, kì í dìjà o. Mò ń béèrè wípé ṣé ènìyàn máa ń kú lẹ́ẹ̀mejì? Torí àwa gbọ́ tipẹ́tipẹ́ wípé láti 2017 òun ni Buhari ti kú. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé à ń gbọ́ wípé Jubril lẹni yìí ń jẹ́. Ṣùgbọ́n nígbà tí kò sí òdodo ní Nàìjíríà, ìlú tí irọ́ jọba, tí òtítọ́ ò rẹ́sẹ̀ múlẹ̀, òun ni Nàìjíríà. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ gbọ́. Kò sí ẹni tó máa sọ pé òun ò mọ̀. Pàápàá bàbá Tinubu, ẹ lè sọ fún wa pé ẹ mọ̀ pé Buhari ti kú. Ẹ lè sọ fún wa pé ẹ mọ̀ artificial ẹni tí wọ́n gbé kalẹ̀ fún wa. Ẹ wò láti ìgbà tó ti ń bá bọ̀. Ẹ wo iye ọdún tó lò lórí ipò kó tó fayé lẹ̀, tó wá fayé lẹ̀. Original Buhari ti kú láti 2017. Fake ṣẹ̀ṣẹ̀ wá kú ní 2025. Ẹ wo irọ́ burúkú tí wọ́n ń pa fún wa. Ní má bòókù lọlé olóró kí n má sọ̀rọ̀ jìnnà jù. Evidence kan rèé torí fúnra ìyàwó Buhari òun ló kọ́. Máa kà á fún yín o, bẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹ rí. Kó má jẹ́ pé bóyá àbí ìyá àṣeyọrí ó ń sọ ohun tí kò mọ̀. Ṣé ẹ mọ̀ pé ìyàwó Buhari gangan òun rèé Aisha Buhari? Ṣé ẹ rí ohun tó kọ síbẹ̀ yẹn? Ó ní I've kept quiet for too long. The man proscribed death yesterday is not my husband. Buhari death in 2017. The rest in Nollywood, Nigeria. Continue deceiving yourself. Ṣé ẹ gbọ́? Wọ́n ti sọ wá di ní tíátà. Ṣé kọ́ là ń tanra wa lóòótọ́? Ẹni tó ṣẹ̀ṣẹ̀ wà á kú, ẹ wá ń gbé láńkẹ̀ wípé Buhari ló kú. Ẹ wo bí àwọn ará bí ṣe ń ṣe wá. Nígbà tí Buhari sick ń gbà yẹn, tí wọ́n fi gbé e lọ, tí wọ́n ní bátìrì ló wà lẹ́gbẹ̀ẹ́, kinní kan ló wà lẹ́gbẹ̀ẹ́, agbọ̀n ló wà lẹ́gbẹ̀ẹ́. Àwa ò mọ̀, ṣùgbọ́n wọ́n ń sọ ńgbà náà. Nígbà tó kú síbi tó kú sí, wọ́n sin sí Saudi, wọn ò gbé wá sí Nàìjíríà. Àwa gbọ́ ńgbà náà. Ṣùgbọ́n ńgbà tí wọ́n dẹ̀ ní irọ́ ni wọ́n ń pa, kò rí bẹ́ẹ̀ àgbà. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́, ṣé ẹ̀yin àgbààgbà yìí fẹ́ sọ fún wa pé ẹ mọ̀ wípé Buhari ti kú? Pàápàá ẹ̀yin Afẹ́nifẹ́re. Ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ mọ̀ pé Buhari ti kú nílùú tí ò sí òdodo, tí irọ́ tó jọba, tí òdodo tí ò rí ẹsẹ̀ fi tilẹ̀? Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Ẹ jọ̀ọ́, ní Nàìjíríà tá a wà yìí, kò sí ṣé òdodo wà ṣá? Ìyẹn ni mo ṣe ń béèrè wípé ṣé èèyàn máa ń kú lẹ́ẹ̀mejì ni? Ṣé ènìyàn ṣó ń kú lẹ́ẹ̀mejì? Torí kò yé mi ni mo ṣe béèrè. Ṣé ènìyàn ṣó máa ń kú lẹ́ẹ̀mejì? Ẹ tún gbọ́ o. Is dead and buried in a shallow grave in Saudi Arabia. Ṣé ẹ gbọ́? Buhari was there. She came back from what they call the Lesser Hajj. She was wearing black. She was mourning. If you look at the pictures related at that point in time, see the small, or should I say, the forlorn faces of northern governors. Silence
was held at the AU for a late Buhari. Even Her Britannic Majesty Elizabeth II penned a condolence message to the people of Nigeria before the cabal took over and asked her to rescind it, which she did. Mhm. Buhari is dead, and I'm prepared to stake Biafra on it. If you, Dele Momodu, can go and prove to me, I'm not asking you to do anything too Ṣé ẹ gbọ́? complex. If you can go and ask this man you call Buhari, whoever it is in Asorok, to come outside, don't do very much, address a panel of Nigerian youths, maybe 20 of them, Buhari's mother tongue, which is Fulfude. Yeah. If of Biafra, apologize to him, and I will submit myself to any authority on this earth to do with me as they please. There is no Buhari. Jibril was there. Ṣé ẹ gbọ́? Jibril followed Wọ́n ní Abakari to Cuba and ran away from there and never came back. The man you have now in Asorok is from Niger Republic. His name is Yusuf Abubakar Muhammad. That's his name. Yusuf Abubakar Muhammad. Shekau knows who he is personally and was mentioning his name as well. It is not Buhari. The old Buhari that you and I know, he cannot be burning, and he will restrict himself only 12 minutes of edited broadcast. Impossible. Impossible. Anybody that knows Buhari, even if he's dying, he must speak. Fourth, in his own understanding, to keep Nigeria one. Ṣé ẹ gbọ́? Nílùú tí òṣó ti tọ́, ẹ wo rọ́bàǹtà, ẹ wo rọ́kàbìtì rọ́gbàǹgbà tí wọ́n pa fún wa, tí wọ́n dẹ̀ bo gbogbo kinní yìí láti jọ́njọ́ yìí, láti 2017 di 2025. Ọdún mẹ́jọ ni wọ́n fi ń parọ́ fún wa, tí wọ́n ń pọ́nrọ́ léwé, tí wọ́n ń yírọ́ ní pépà fún wa, fáwọn ọmọ Yorùbá. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Gbogbo ẹ̀yin èèyàn mi, a níṣẹ́ ṣe púpọ̀, a níṣẹ́ ṣe púpọ̀ ní agbára Ọlọ́run. Ojú ò ní tì wá o, àdúrà wa gbà. A níṣẹ́ ṣe, ẹ̀yin ọmọ Yorùbá, nítorí kò sọ́gbọ́n kí èpò má wà nínú àlìkámà. Ṣùgbọ́n mo mọ̀ pé nígbà tá a bá dé orílẹ̀-èdè wa, Ọlọ́run máa yọ gbogbo wọn dànù. Ẹ wo irọ́ burúkú nígbà tí èèyàn ti kú láti 2017, tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún wa pé ó kú báyìí. Ẹ wo bí wọ́n ṣe ń gbọ́n owó Nàìjíríà dànù. Nítorí kí bàbá Tinubu dẹ̀ lè ráyè wá kó tiẹ̀ náà ló ṣe ṣẹnu fẹ́m. Torí gbogbo ìgbà tá a bá ṣàkíyèsí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa, nígbà tí ìjà ń ṣẹlẹ̀, nígbà tí wọ́n fẹ́ ṣe tó fẹ́ dìbò, tí tó kúrò yìí, fake Buhari yìí, tó ní òun ò ní gbé fún, ó lémi ló kàn, ó ní èmi ló kàn. Gbogbo àsìkò yẹn ó ti dúró nídúró pé tọ́wọ́n bá fún òun by fire by force, àṣírí máa tú, gbogbo ọmọ Nàìjíríà máa mọ nǹkan tó jọ sí tìlé fi jó. Ìgbà táwọn yẹn náà dẹ̀ ti mọ̀ pé wọ́n láṣìírí lọ́wọ́ ẹ̀, wọ́n yá ṣe kí ni, wọ́n yá gbé fún un. Ó wọlé bó tiẹ̀ dìbò, ó ti wọlé, wọ́n bá gbé síbẹ̀. Ẹ wo bí wọ́n ṣe ń fi wá ta káìtì, ẹ wo bí wọ́n ṣe ń yí wa róbóróbó. Ẹ jọ̀ọ́, ṣé bó ṣe yẹ kó rí rèé? Gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká jí, gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká gbé ọpọlọ wa sọ̀kalẹ̀, ká ṣe ohun tó tọ́, ká ṣe nǹkan tó yẹ. Ẹ má jẹ́ kí wọ́n kàn máa gbá wa bí ẹni gbá bọ́ọ̀lù, ẹni fẹsẹ̀ gbá bọ́ọ̀lù. Kò sí nǹkan méjì tó lè bá wa yanjú ẹ̀. Yorùbá nation ni. Yorùbá nation, ká dá dúró kó ní kálukú máa lọ lọ. Ẹ wo irọ́ bàǹtàbàǹtà tí wọ́n gbé kalẹ̀ fún wa. Ẹ wo bí wọ́n ṣe mú gbogbo wa tí wọ́n dà wá rí boríboríboríbò láàrin ara wọn, nítorí ìkíni, nítorí owó, nítorí àtijẹ, nítorí àtijẹ èèyàn tiwọn. Àfèmí tó ń da gbogbo wọn láàmú. Ṣáwọn olóṣèlú yìí, ṣé wọ́n fẹ́ kéèyàn jẹ́ èèyàn ṣá? Wọ́n ò fẹ́ kéèyàn jẹ́ èèyàn.
torí nǹkan tá a ní nílẹ̀ tó wà á pín. Ṣùgbọ́n wọ́n torí selfish, ìwà ìmọtara ẹni nìkan tiwọn, wọ́n ń kó gbogbo wọn ọrọ̀ yẹn, àlùmọ́nì yẹn, wọ́n ń kó, wọ́n ń kó, wọ́n ń kó. Ohun tó yẹ ká pín, kí gbogbo wa jọ jẹ gbádùn, ká jẹ mùdùnmúdùn, ká jẹ ìgbáyé gbádùn. Bí àṣà ìyá mi kan, a ní ìgbáyé gbádùn tó yẹ kí gbogbo wa jọ máa jẹ. Àwọn ń kó mọ́ra, wọ́n ń kó mọ́ra, wọ́n wá ń ṣe wá bí ò ṣe hùn wá. Ṣé bó ṣe yẹ káyé rí lórí yẹn? Nítorí ìdí èyí, gbogbo wa ẹ jẹ́ ká múra, ẹ jẹ́ ká dìde, ẹ̀yin ọ̀dọ́. Àní irọ́ yìí ó ti dópin. Àwa ò fẹ́ irú ẹ̀ lórílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè tó ní òtítọ́ nínú, òun ni. Gbogbo ìwà jàgàjàgà yẹn a máa dà sókun, ó máa bómi lọ ni tá bá gbalẹ̀ Yorùbá wa. Àwa ò fẹ́ irú ẹ̀. Ìwà jìbìtì, ìwà olè, ìmọtara ẹni nìkan. Nígbà tí ẹbí kan dìde tó kú, ṣebí wọ́n bá ní tọ́ba kan bá kú kí ìmíì jẹ ni, ẹ̀yin dẹ̀ gbé igbákejì ẹ̀ síbẹ̀. Tí ìyẹn náà bá dẹ̀ lò, a ṣáà ti rí èyí tó kú náà bẹ́ẹ̀ náà. Á dẹ̀ jọ yanjú ẹ̀ Goodluck Jonathan. Àbí ọdún tó kọ́kọ́ lò, ọdún méjì àkọ́kọ́ tó kọ́kọ́ lò, ṣebí ti pírẹ́sídẹ́ǹtì tó kú ńgbà yẹn ni, ó dẹ̀ tún lọ́dún 4 sí i. Fi jẹ́ 6. Ó yẹ wá sọ fún mi. Ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀, ẹ wá ṣe ní mẹ́nu mọ́, ẹ ṣe fẹ́. Ẹ̀yin àgbààgbà náà dẹ̀ ń wò wá, ẹ wo ibi tí àwọn bàbá yìí bá fi ìyà jẹ wá, ẹ wo ibi tí wọ́n bá fi iná jó wa láti sìn. Àwa ní Nàìjíríà fẹ́ dà, níbo ló ti fẹ́ dà? Ìlú tí irọ́ ti jọba, tí irọ́ ti di baálẹ̀ síbẹ̀. Wọn ò jẹ́ kó tìtọ́ ríbi dúró rárá. Bó tó bá lóo fẹ́ ṣòótọ́, eré ìbọn ṣe fẹ́ pa ẹ́ ni wọ́n máa sá. Kí ló dé tí gbogbo wa wá dẹ̀ wá dìde? Kó ní kálukú kó bá tiẹ̀ lọ. Àlọ́ fọ́n ti tàn sí gbẹ̀gìrì. Ó ti di kẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀dá ní. Kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn Biafra láwọn ń lọ. Àwa Yorùbá là ń lọ. Àwọn Haúsá kan náà sọ pé àwọn ń lọ. Àwọn Midwest wọn náà ń lọ. Ẹ jọ̀ọ́ kí ló ń dá wa dúró? Ẹ̀yà wa ò papọ̀. Ìṣe wa ò papọ̀. Oúnjẹ wa ò papọ̀. Èdè wa pàápàá ò papọ̀. Kí ló wá dé? Kí ló ń dá wa dúró? Kò sí nǹkan kan tó fẹ́ dá wa dúró ju kó ní kálukú máa lọ ńlọ ẹ̀ lọ. Kí kálukú jẹ́ orúkọ fádà ẹ̀. Bó ṣe máa rí nìyẹn. Ẹ̀yin dẹ̀ ń fi túláàsì, ẹ̀ mú wa túláàsì by túláńgá tí ò lè possible láéláé. Bẹ́ẹ̀ ni, kò lè possible. Mo gbàgbọ́ pé ní agbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà, orílẹ̀-èdè Yorùbá ó máa bọ́ sí i. Wọ́n máa fún wa lẹ́tọ̀ọ́ wa. Bẹ́ẹ̀ fẹ́, bẹ́ẹ̀ kọ̀, Yorùbá nation máa dá dúró. Àwa ò ṣe mọ́. Kódà tí èèyàn bá fẹ́ ọkọ, tí àjọgbé wọn ò bá ti dọ́gba, kálukú á lọ ńlọ ẹ̀. Wàláì kò sí jà ńbẹ̀. Kò dẹ̀ dẹ́nì kankan lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tá a bá jọ sọ pé a jọ ń gbé, tájọ ṣe wa ò jọ dọ́gba, tí ìwà wa ò dọ́gba, ìjà ló máa bá wá.